tẹ́ ṣe wedding táyé gbọ́tọ̀ mú mọ̀ tí gbogbo ènìyàn bá yíyayọ̀ ẹ ṣe wedding l'Amẹ́ríkà ẹ ṣe ní Nàìjíríà outcome tó ti sáré ní proof tó tò yẹn lọ́wọ́ ṣé ìwọ ti mọ̀ wípé ẹ máa túká ni o ti ní mission wípé tó bá ti lè parí mission ẹ àwọn nǹkan tó máa lò láti fi náà kí ẹ ní àbí kò rí bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn no ẹ sọ̀rọ̀ náà ok ẹ̀yin dádì àti mọ́mì tẹ́jọ gbéra yín sílé tọkọ-tìyàwó ìjà wá ṣẹlẹ̀ ẹ wá kó proof òyìn síta nǹkan tí ìyàwó mi ṣe rèé o ìyàwó mi ṣe báyìí ó ṣe báyìí ẹ wá gbé proof síta ṣé ẹ ti ní plan wípé wedding yẹn máa dàrú ìgbéyàwó yóò lè lọ títí ọkùnrin tí ò bá ní lọ́kàn wípé wedding yẹn máa túká kò ní evidence kankan tó máa lo against ìyàwó ẹ̀ kò ní proof kankan ìyàwó náà sì ní proof ìyàwó tó bá ń kó proof jáde ìyàwó yẹn kó ti make up máa jẹ pé ìgbéyàwó yìí máa túká ohun tí màá lò fi náà kí ẹ ní ẹ mọ̀ pé mi ò kí ń ṣègbèsè ayé ìyọkan ìbá sọ fat but ọ̀pọ̀lọpọ̀ gbé proof ó gbé fídíò ó gbé this ṣé ara proof náà ni tó ní pé káwọn mú ẹ kó lọ máa competition against ìyàwó ẹ petition tó ní kó lọ máa kọ yẹ ṣé kó máa kọ kí lè yín lè settle ni àbí kí lè yín lè bàjẹ́ kó lè fún wọn ní ìwé kó lè sọ wípé obìnrin yẹn ọmọ burúkú ni ẹ̀yin tẹ́ wá proof o ṣé ìwọ tó fẹ́ kí ilé ẹ kó settle ṣé wàá kó àwọn ọmọ nílùú tó jẹ́ wípé ìlú òfin ni wọn ò fi ọ̀rọ̀ ọmọ ṣeré ṣé wàá kó àwọn ọmọ báyìí kó já ẹnì ṣó ní court ẹ wá lọ jẹ́rìí wípé ìyàwó mi ò dáa ó máa ń lóyìn ṣé ọkùnrin tó fẹ́ báyọ̀ kalẹ̀ tí ò fẹ́ kí ilé ẹ̀ dàrú tí kò ní target mission ṣó máa ṣe irú nǹkan bẹ́ẹ̀. ó yá ó yá ẹ sọ̀rọ̀ náà ẹ jẹ́ ní comment ohun tó bá ti lè mú ọkùnrin tó ti ṣe bẹ́ẹ̀ it has shows that wípé you don't want to continue that marriage again o ti gé ní nǹkan tó fẹ́ mission ẹ o ti gé ní ẹ ló ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwa wí tán oníwọ́n tọwọ́ bọ̀ gbéyàwó ẹ once ọ̀kan lọmọ kébì àti ẹ tó jọ bẹ̀rẹ̀ Yorùbá nation has nothing to do with your relationship. Yoruba nation is not anybody's property. It's not Igboho's property. It's not Lady K's property. Property gbogbo ìran Yorùbá ni. Bàbá ẹ̀ Tinubu tó ló jà fún, ṣó tí mọ̀ bóyá Tinubu gan ló máa bá wa pé Nàìjíríà. Ṣó tí mọ̀? Ó mọ̀ náà. So, withdraw that statement. Tó bá dé withdraw ẹ̀, was continue. Gbogbo ayé ti mọ̀ ẹ́. Dìmọ̀ tó ń bú olóyè, dìmọ̀ tẹ́lẹ̀ lẹ́ni ṣe rere nínú ayé, dìmọ̀ tó ń gbin ìfẹ́ olóyè sínú àwọn èèyàn ni. The more you come for Lady K, the more you ṣẹlẹ́yà. Ọlọ́run gbọ́. The more you do what? You ṣẹlẹ́yà. And you can never stop me. Pé kí n má dá sọ́rọ̀ social media because ìwọ náà dá sọ́rọ̀ ayé èèyàn. Tèmi náà bá ti gbọ́ra ẹ bí mi, ọ̀rọ̀ ọmọ mi wá sí social media. Choke your mouth inside. Ju ẹnu ẹ sí. Ó gbọ́, fi ẹnu ẹ sí. Ṣó mọ̀ pé mo ti máa ń sọ fún ẹ tipẹ́ pé o mọ bó ṣe ń sanwó fún àwọn èèyàn. Ẹ̀yin tẹ́ bá tún ní proof yẹn náà tún wà o. Ẹ̀yin tẹ́ bá wá proof yẹn náà o. Ọ̀kan lọ́mọ ní ẹni tí mo rí tó máa sanwó fún àwọn èèyàn wípé ẹ lọ wá ìtàn ìgbésí ayé lágbẹ́jẹ́ jáde. Ìwọ tó bá ní proof yẹn náà, proof tún wà o. Iṣẹ́ ọ̀kan lọ́mọ tó nìyẹn, ṣé ọkùnrin alálùbáríkà tó ń gbé tí àtúbọ̀tán rere fún àwọn ọmọ ẹ̀ ní ọjọ́ iwájú, ṣó máa ṣe bẹ́ẹ̀ fún ayé aláyé? Ṣó máa ṣe bẹ́ẹ̀ fún ẹlòmíì? Ṣó máa kó owó sílẹ̀ kọ́ lọ́mọ bá fi wá story life ìtàn ìgbésí ayé aláyé kiri? Iṣẹ́ ọ̀kan lọ́mọ nìyẹn, wọ́n tó bá tún ní proof yẹn náà, proof wà o. So ọ̀kan lọ́mọ, you cannot stop me láti ṣe kíni, láti fẹnu sí matter tó wà lórí social media. And Olóyè has nothing to do with your case. Because this is a dirty game. Dirty case. Case tó dirty. O lè maintain the one wife. O lè maintain the number 2. O lè maintain the number 3. All because jigolo ní ẹ. O fẹ́ fagídí jayé. O fẹ́ jayé tí ò yẹ kó jẹ.
O fẹ́ relevant. You want to be on top. O wá ń jayé káyé. O ò lè kó ìyàwó méjì sákàtà kó maintain ẹ̀. Ṣé ìwọ tó lè maintain ẹyọ kan ló fẹ́ kó méjì sílé? Àfi kó máa ṣe ṣìnà, kó máa ṣòṣì, kó wá máa bùgá. Oh, TikTok, ìṣọ́lẹ̀ o, Balógun verify. Àfi kó ṣe kíni? Àfi kó máa bùgá, kó máa jábí ẹnu, kó máa jam talking, kó máa sọ̀kọ̀ tí ò yẹ kó sọ pẹ̀lú fake life. So kò sí nǹkan tó kọ Yorùbá Nation. If you want to face Lady K, wọ́n náà wọ́n sí gbogbo àwọn tó ṣe Yorùbá Nation, ta ló ráyè títí ẹ̀? Do you know the reason why tí mo fi ráyè títí ẹ̀? Wọ́n náà mọ̀ pé mi àti ẹjọ́ wà lórí ọwọ́. Ó mọ̀. Òun ló ṣe sweet my belle láti shock mouth mi sí into your matter. Wọ́n dẹ̀ ìwọ náà máa ń shock mouth ẹ sínú relationship or the relationship. Òun ni mo ṣe shock mouth mi sínú kéèsì ẹ. I have a lot of cases on my table. Ọmọ yìí case àwọn ọba tó wà lórí table mi. Tí mo pẹ́ẹ̀dì. Case àti 2023 ó wà lọ́wọ́ mi, mo pẹ́ẹ̀dì ẹ̀. Mo ń sun ni. Tábà sọ wípé case ẹ ló ṣe kiri. Mo kàn fẹ́ kó mọ̀ wípé gbogbo tí ẹ̀dá bá ṣe láyè kó máa ṣe díẹ̀díẹ̀ torí ẹnìkan torí ọ̀la ló jẹ́ kí n fẹnu sí màtá ẹ̀. Tó bá rò bóyá ẹ torí Lady K dá sí àwọn Yorùbá Nation stop ẹ̀. They can never stop me. Ṣé mo gbàṣẹ Yorùbá Nation lọ́wọ́ anybody ni? Mi ò gbàṣẹ Yorùbá Nation lọ́wọ́ anybody. Mo ti wà lórí social media kí tó jẹ́ Yorùbá Nation. Èmi yàtọ̀ tó jẹ́ sáwọn tó jẹ́ wípé they just jump nígbà tó wípé yes Yorùbá Nation ó ti ṣe kíni o, ó ti di oge on everybody tí nǹkan tó pè wọ́ ló jẹ́ pé òun ló sọ wọ́n di speaker lórí social media. Èmi yàtọ̀ o. So Yorùbá Nation ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti tèmi àti ẹ. Orí owó tó ń dájọ́ wà, ó bú mi, mo bú ẹ. Bú mi bú ẹ lọ̀rọ̀ èmi àti ẹ. So kò ní kankan ṣe. So now ká wá padà sí Jigbolo case. Ká wá máa play voice note lọ ni. Ẹ̀yin fans Ọ̀kọ́lọ́mọ tẹ wá bí alpha. A máa gbádùn show ìgò. Ẹ bá wa share, ẹ bá wa gbọ́ wọlé. Ẹ̀yin tí Instagram, ẹ bá wa ta. Ẹ bá wa tap. Ẹ̀yin tẹ́ bá fẹ́ follow wa lórí Instagram, Lady K International, òun ní Instagram name wa. Kí ló ṣe Bluetooth yìí tí ò connect? Mo dẹ̀ ti check gbogbo device tí mo ń lò ó. Wọ́n ti flag bí Ọ̀kọ́lọ́mọ bá flag. Kí ni dùn? You guys are not going to believe this. Easy. Kò yé mi mọ́. Ọ̀kọ́lọ́mọ máa flag bí ó ti flag Facebook bí Lady K Ìfẹ́olúwa. Ó ti flag àbí pẹ̀lẹ́ tiẹ̀. Má flag mi. Jẹ́ ká gbádùn. Kí ló ṣẹlẹ̀? Wọ́n lọ́nu yín ló sọ Bluetooth bẹ̀yẹn náà. Bluetooth kò wà on. Mo bọ̀, bẹ́ẹ̀ kò sí iPad. Wọ́n ti pa. Wọ́n dẹ̀ fún mi ní tough time. Wọ́n ti pa. Ń bọ̀ jàyè, ẹja gbé kọ̀ àti ní kọ̀. Hello, caller. Yes, ma. Ẹ kálẹ́ ma. Ẹ káàbọ̀ sórí ètò. Lórí program yẹn. Bẹ́ẹ̀ ni màá mú wa lórí program. Bí a ti bá ṣe sọ́ngbà yẹn. Ok, ma. Mo ti gbọ́ ma. Tí bá ṣe tán màá pè yín. Ẹ ṣé ma. Ok. Mo ní tòun. Now, ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ Ọ̀kọ́lọ́mọ. Ẹ ṣe ọjà ayé dádì mi, ó ti flag mi. Wọ́n ti flag mi, viewers yẹn ti já. Ẹ jẹ́ bá wa share. Ọ̀kọ́lọ́mọ má jẹ́ kó dùn ẹ́. Nǹkan tí ẹ máa dùn ẹ́. Ìwọ náà wá jẹ́ ká ṣe báyìí Ọ̀kọ́lọ́mọ. Ṣebí ìgbéyàwó ti tẹ ló dà báyìí lórí social media. Wo bó ṣe ń feel, kó jókòó sínú ilé. Kó wo bó ṣe ń feel. Kó wá fi wò sí àwọn tí ìgbéyàwó wọn ti rí bẹ́ẹ̀ lórí social media. Kó wá fi wò sí àwọn tó ti yẹ̀yẹ́ ìyàwó wọn lórí social media. Pace tí wọ́n feel.
kó wá wo àwọn kọlọ́kọ́ tó ti ṣe show of shame fún, kó wò ó pains tí wọ́n fi Ọ̀kọ́lọ́mọ kó wá fi rí bó ṣe rí. Ṣìkàṣìkà rántí ọ̀la, má jẹ́ kó dùn ẹ́, ṣe ni kó fi lù. Ó dé Bólúgbọ́n, ó mú mọ́ra. Ó dé Bárẹ̀sà, ó mú mọ́ra. Tí Álímì ọmọ Adébáre, òun náà ló tún wá dé, kóun náà ṣe kiri, kó láwọ́ ẹ̀ kó fomi lò ó. Now, ẹ jẹ́ ká wá ṣe kiri, ká wá continue bá. Ẹ bá wa share yín ti TikTok. Ẹ jẹ́ ká share, ẹ bá wa tap. Ẹ bá wa ta. Ẹ bá wa ta. Ibo ni ká ti bẹ̀rẹ̀ voice note yìí lọ, because the voice note is much. Ẹ jẹ́ kí n pa internet orí fóònù yìí, so that people will not call it for now. Àti bẹ̀rẹ̀ calling show. Ẹ bá wa share, ẹ bá wa share. Ẹ̀yin ti Facebook, ẹ bá mi pín. Ọ̀kọ́lọ́mọ ti flag wa lórí Facebook. Ìfẹ́ Olúwa show, ẹ bá mi share gbogbo ẹ̀yin tẹ́ wà ńbẹ̀. Ẹ bá wa share, ẹ bá wa pín. Ada fún yín jàre, àwa ò kí ń tọ̀yàn ń bì báyìí. Àwa ò kí ń tọ̀yàn. Gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé kó rántí ọ̀la. Ìwọ ò rántí ọ̀la. Tó bá jẹ́ wípé ìwọ ẹ̀dá ni. Mo ní voice note ìyàwó ẹ̀ kan bíbà. Ó máa sọ fún woman yẹn wípé ṣó mọ̀ pé blogger lòun. Ọ̀kọ́lọ́mọ. Ṣó mọ̀ pé blogger lòun. Tóun bá bọ́ síta tí tòun láyé máa gbọ́, ó máa fi threat woman yẹn. Wọ̀tẹ́ wá wo bí Ọlọ́run tí ò sí lẹ́yìn àbòsí. Ọlọ́run tó jẹ́ pé tó bá ti dé báyìí, ó máa ṣọ́ọ̀kì wọ fúnra rẹ̀. Ẹ wá wo bọ́ọ̀lù ṣe dé sínú ayé ẹ̀. Ẹ wá lọ sórí social media, gbogbo TikTok. Woman yẹn làwọn èèyàn wá support. Àwọn tó support Ọ̀kọ́lọ́mọ, bóyá lọ pé 5 òbò, kò rí èèyàn mẹ́ta. Ọ̀kọ́lọ́mọ ò rí èèyàn mẹ́ta. Ẹ mọ̀, woman yẹn náà ti mọ orí èèyàn tó jẹ́. Woman yẹn wọ́n wà panic. Woman yẹn ń ba woman yẹn. Òun ló fi jẹ́ pé ẹ wo ẹyẹ èèyàn, ẹ jẹ́ ìsọ ọkọ fún yín. Tí ọkọ yín bá ń ṣe nǹkan tí ò dáa, ẹ má fi ìfẹ́ kẹ́ fi máa accept ẹ pẹ̀lú ẹ̀. Alájà Kudi ní ìdí sọpọ́ lọ mú yín, but Ọlọ́run á jẹ́ kẹ́kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ ti gbọ́ná. Nígbà tí Ọ̀kọ́lọ́mọ bá bá tàwọn èèyàn jẹ́, ìyàwó ẹ̀ pẹ̀lú àwọn admin ẹ̀ tó lò. Ìyàwó yìí, ó pẹ̀lú admin tí Ọ̀kọ́lọ́mọ lò. Àìmọye ìgbà tí Alájà Kudi ti wá comment tó ti wá bú mi rí. Àìmọye nítorí títí ẹ̀. Tí ó bá ti bú àwọn èèyàn, tí ẹ bá rí wípé admin ẹ máa comment, admin máa comment, Alájà Kudi mà ni. Alájà Kudi mà ni. So woman yẹn ti mọ orí iṣẹ́ tó ń ṣe. Woman yẹn ti mọ nǹkan tó máa ń ṣe fún àwọn èèyàn. Ó wá fi threat woman yẹn lólè pé you know me now. Tí má bẹ̀rẹ̀, tí má bọ́ sórí social media pẹ̀lú ẹ, ayé máa gbọ́ èmi kò wé ọmọ Álímì. But look at you. Ibi tó fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ, ó wá ń sọ ẹkún sínú. Ọ̀kọ́lọ́mọ, go and change your way. Ṣọwọ́ wò tó wà lókè ó ṣe taṣọgbẹ̀. Somebody like me, I don't pray for break for your home to break. Má jẹ́ ṣe bó sọ. Because still ever break. Ṣé mo fẹ́ Alájà Kudi fún dáàdì mi ni? Àbí mo fẹ́ wọn fún ìkọ́nà àwọn bàbá ọmọ mi? Ẹ̀yin tẹ́ bá mọ̀, ọmọ 10, bàbá 10. Ṣé ìkọ́nà àwọn tí mo bímọ 10 fún? Ẹnu mi ni mo fi sọ ọkẹ kúrọ̀bù bẹ̀kẹ́ gbé síta. Nígbà tó jẹ́ pé ẹ̀yà wèrè ẹ̀ sí láyé nígbà tó ń bú mi bẹ́ẹ̀ lórí social media. So kẹ́lẹ́nu ẹ̀ ló kúkú fi sọ. Mo sọ náà ní ọmọ 10, bàbá 10. Mo dẹ̀ ṣì máa bí sí. Ọmọ ṣì kún bọ́dì. Mo ṣì máa bí bèjì, máa bí bẹ́tà. Tí ilé bá dàrú kò ṣe sóríire kankan fún mi. Kò wúlò fún mi. But go and change your way. Bóyá lọ kò fẹ́ kó rí fìrìfìrì, kò kàn lè fi kẹ́kọ̀ọ́ ni. You don't know. Ọlọ́ṣọ́ gbogbo ìjà tó ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó ẹ̀ tó di ohun táwa gbẹ́nu sí lórí social media tẹ́bí náà bá wọn ganu sí. Ó lè kú lọ́la. Ó lè kú. Ẹ lè move on. Ẹ lè bọ́mọ lájà. Yes. Ẹ lè bí ọmọ lájà. Mo rántí ìgbà tèmi àti kọ́dà rẹ̀ gbọ́ mi kan jà. Mo bá níbi ìrí bá ìgbọ́ mi yẹn sọ̀rọ̀ mọ́ láíláí. Bí àwọn ẹ̀ṣẹ̀ bímọ lọ hospital èmi lọ́wọ́ kọ́ pé. Kò tẹ̀ tí bímọ, ó wà lóyún lọ́wọ́ kọ́ pé mi.
ẹ ló yẹ ọkọ mi ẹ̀ẹ́dẹ́yìn àtẹ̀gbọ́n yín bá tẹ̀ jà ṣé wàá kọ èmi ni ẹjọ́ àlejò lèmi jẹ́ láàrin yóò dísàdé àti bá gbéra mo lọ kí mo rà nǹkan lọ fún I love ọmọ gan mo lọ síbẹ̀ mo lọ kí mo kúrò bẹ́ẹ̀ bó ṣe bímọ báyìí èmi ló kọ́kọ́ gbá láago mo gbọ̀n débẹ̀ ní gbi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  ọmọ ẹbímọ mo débẹ̀ ọmọ yẹn lájà ẹ̀gbọ́n mi yẹn fún ara wọn lọ sọ ọmọ yẹn ní ọmọ lájà because tí bá ní mi ní báyọ̀ ṣe mọ́ mi ní bá ṣe òsìgbà tó bí ọmọ yẹn ẹ̀gbọ́n mi fún ara ẹ̀ ló sọ ọmọ yẹn ní ọmọ lájà èmi tí mo ní mi ní báyọ̀ ṣe mọ́ for life iná tí mo dá ojú ti bàbá ọlọ́mọ lọ níjọ́ súná eléré nìkan lèmi ò pè ó jẹ́ bàbá ọlọ́mọ ló pe eléré bọ́ sí pé wọ́n ń jẹ wọ́n mu mi ò wò bàbá ọlọ́mọ gan dáná tó mi mi ò wò bó lérò lẹ́yìn tó mi that is me lẹ́gbọ́n mi fi sọ ọmọ yẹn ní làjà so ìwà tíyàwó ẹ lè bí làjà ó lè jẹ́ pé ó kàn máa pè yín sí mítì nìkan lẹ́kọ̀ọ́ dé máa jó jókòó báyìí lẹ́kọ̀ọ́ máa jó jókòó ní màlẹ́kà yẹn á dẹ̀ ṣe kíni á dẹ̀ gbé àlàáfíà yẹn wọlé sáré yín ẹni tó bá pè yín sí mítì wọ́n á dẹ̀ sọ̀kọ́ tó fẹ́ sọ wọ́n á dẹ̀ excuse ẹ̀yin méjèèjì ó yá ẹ bá yín sọ̀rọ̀ ọkọ àtìyàwó kẹsẹ́ tó kọ tó wà lẹ̀ bí ọlọ́run ṣe ń ṣiṣẹ́ nobody knows ó lè jẹ́ bí tẹ́tí jókòó tẹ́tí bá yín sọ̀rọ̀ báyìí ogun làwọn nǹkan máa padà pé tó bá yá tọ́lọ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ayé sọ pé ogun ni àní iṣẹ́ ọlọ́run ni ẹ̀ẹ́dẹ̀jọ sọ̀rọ̀ báyìí ibi tẹ́tí jọ sọ̀rọ̀ báyìí lẹ́ máa ti rúra yín wúwú yẹn lọ́lọ́run á dẹ̀ fàṣẹ sí á dẹ̀ dọ̀mọ̀ kò sẹ́ni tó mọ̀ so ilé ẹ̀dẹ̀rù kò dá kókó fún mi èmi ò nífẹ̀ẹ́ sí ìṣubú ẹ̀dá but sí tiẹ̀ mi nífẹ̀ẹ́ sí pé ilé ẹ máa dàrú o but tí pé owó lọ́kọ̀ padà fi ẹ́ ṣe lẹ́jà lórí social media inú mi dùn sí yẹn because ó ṣiṣẹ́ jù fún àwọn èèyàn tó bá dọ́gba ẹ̀yin tẹ́ mọ̀ pé èèyàn rẹ nìyí ẹ bọ́ síta kẹ́ wá ṣàdúrà fálímì kí ní ẹ̀sẹ̀ tù wà láì fún jẹ́ tó máa ń kọ́ bọ́ta púpọ̀ náà bá wa parí ìjà yẹn mo sọ fún èèyàn kan pé ìjà yìí lè parí o ẹni kí bá sọ bẹ́ẹ̀ mọ̀ kí dákẹ́ mo ní ẹ̀ ṣáwa lọ́lọ́run ni ṣé bá kan ganu sọ́wọ́ ọlọ́run ni ìjà yìí lè padà parí so èmi ò sí níbi pé kí mẹ́rìndínlẹ́jì yẹn kó break but máa wà níbi tí ọlọ́run bá ti fi ẹ̀ṣẹ̀ sí torí pé kí ni o ti gba omijé kíkorò lójú àwọn èèyàn jù Ṣakiru obìnrin pè mí ó sọ fún mi wípé àwọn fi ọwọ́ gbá ojú òbò fi ṣépè ránṣẹ́ sí ẹ pẹ̀lú nǹkan tó ṣe fún ẹni yẹn pẹ̀lú irọ́ tó pamọ́ ẹni yẹn lórí social media gbogbo èyí tẹ́ bá support bọ̀bọ̀ yìí ẹ bẹ̀rù ọlọ́run máa fi ọ̀rọ̀ lọ́rọ̀ gbá wa gí lẹ́nu má jà pa wọn pé nínú ìyà oníyà má jà pé nínú ìyà oníyà kí obìnrin kó tó lè kọ́ mi one-on-one nítorí títẹ̀ kó tó lè sọ bẹ́ẹ̀ fún mi pé Lady K òun gbọ́ pé kọ́ bá ìṣẹ̀lẹ̀ sí ọ̀kan lọ́mọ mo ní bẹ́ẹ̀ ni èmi kò náà ṣe program mo ní program yẹn náà lòun wò ó lọ́lọ́ máa tóbi lọ́ba o ó láfi tó wọ́n bá sí ọlọ́run ó ní kí ló dé ẹ̀yà àti ẹni jáde ní ẹ tẹnu bọ̀wọ̀ báyìí mo dẹ̀ ń bá ẹni yẹn sunkún ní kọ̀wọ̀ yàrá mi mo ní mi ò ẹ́fà gbọ́ wípé kọ́ bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ láàrin ẹ̀yà àti ẹni yẹn ló fún ara Ṣakiru ló gbé òun wá sórí social media ó ló dẹ̀ manipulate ó dẹ̀ pín ní voice note àwọn oní voice note ó dẹ̀ gbé mọ́tì tòun wọ́n ti tàwọn oníṣẹ̀ṣe ó dẹ̀ blackmail òun ó lóun dẹ̀ wọlé òun bọ́ sí òun dẹ̀ sun ẹ̀kún òun dẹ̀ ṣẹ́ èpè pé àdàbí tó bá jẹ́ pé bó ṣe yí ló ṣe sọ ṣé ẹ mọyì èèyàn bẹ́ẹ̀ èmi tí mo jòkó ìṣẹ́ mọ̀ bóyá èmi gan ti ṣe ìpè burúkú fún ní kọ́nà yìí ẹ lè mọ ohun tó wà láàrin èmi àti Ṣakiru bẹ́ẹ̀ bá dẹ̀ mọ̀ wàhálà tí yín nìyẹn ibi tó bá gbà kọjú sí yín ó lè gbàbẹ̀ kẹyìn sí mi so Ṣakiru ó ti dé báyìí nìyẹn láwọ ẹ kó fomi lò ó ẹ jẹ́ àjọ ṣe kí ni ká wá sọ̀rọ̀ nípa Mr. Jígọ́lò má kú jáde tábà tún máa tọ̀ ẹ́ sì wá tún bẹ̀rẹ̀ sí ní ṣe mp ṣe iṣẹ́ jàre mp yẹn gan ti lò Ṣẹ́gun Ṣakiru ló bẹ̀ ni dey play èèyàn kan ní dey play so wọ́n lè sẹ́tù ẹ má jà sóbi aṣọ lọ èmi ò tún yìgì o mi ì lè jókòó pé láyé ìjà yóò lè parí mọ́ láàárọ̀ bó ṣe sọ fún yẹn ọkọ̀ mo níjà yẹn sì lè parí ẹni yẹn ní bóyá ogun lọ́ máa lò mo lè má sọ bẹ́ẹ̀ ọlọ́run máa ní ó mọ shock everybody ìfẹ́ yẹn ṣé bó ṣe wà kò nífẹ̀ẹ́ Alájà Kudi ó lè jẹ́ gbà yẹn gbogbo ló ẹ̀ṣẹ̀ wá nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn
tó máa wá nífẹ̀ẹ́ ọmọbìnrin ẹ̀jẹ̀ mi ẹ̀ lọ Ọlọ́run ni ẹ má jẹ́ ká judge ẹ kàn jẹ́ ká ganu sí ta fẹ́ ganu sí ká kúrò bẹ́ẹ̀ ni jáde fún mi kó wá ṣe ṣó o òṣèbú olójú fẹ́ bú mi kò lọ́kọ ọmọ mẹ́wàá bàbá mẹ́wàá DSS oníwọ́n ṣe kinní kan fún mi l'Ábùjá ọlọ́pàá oníwọ́n ṣe kinní kan ọlọ́pàá ló lò lánàá DSS ló lò ní 2 years ago nísìnyí ọlọ́pàá ló tún kàn so tó bá tún fẹ́ lò túbọ̀ ta ṣèbáwọn ọlọ́pàá ti DSS ni kò ṣe èèyàn ni wọ́n ṣe wèrè wọ́n ṣe jígolo Mr. Jígolo wọ́n ṣe jígolo now ẹ jẹ́ ká wá mú báyìí bó ní ká ti bẹ̀rẹ̀ voice note yìí náà because ó pọ̀ yẹ́yẹ́ ìbá dẹ̀ ti separate wọn ká ti pín ní part 1 part 2. sọ̀rọ̀ lára ó máa pé ẹ ká bẹ̀rẹ̀ láti bí báyìí. 6 months àbí ó ti pé 6 months tí máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí tèmi àti ẹ̀ máa jọ táwọn. á dá fún yẹn tẹ kọ́mẹ̀ntì yìí òun lè yọkọ́ sọ ẹ̀ wọ́n ní àwọn ọmọ ti ṣó ọ̀kan tí Ṣakiru ṣe tó lóun máa gbé ìhòòhò obìnrin síta bẹ́ẹ̀ ni àní Ṣakiru kò kí ń ṣe níṣe wípé ẹni tí mò ń bá jà kí ló máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú ẹyẹ yọ mọ ẹni tó pè ní Ọ̀kanlọ́mọ Ọlọ́run ò sì ní jẹ́ kẹ́ mọ̀ demon burúkú lọ́kanlọ́mọ èṣù burúkú wípé mi gan mọ̀ ẹ́ mo regret wípé mo mọ̀ ẹ́ mo regret pé mo mọ̀ ẹni tó jẹ́ Ṣakiru Ọ̀kanlọ́mọ wípé mo ní àǹfààní mi ò rí ẹrí wọ̀nà wa àríra rí gbogbo sísá wa ò dórí fóònù ṣùgbọ́n kí pé mi àti tètè máa sọ̀rọ̀ lórí fóònù yẹn gbogbo ọjọ́ tàbí tó fi sọ̀rọ̀ rí tí mo ti pè é ní ẹ̀gbọ́n mi tí wọn náà dẹ̀ ti bá mi sọ̀rọ̀ tájọ́ sọ̀rọ̀ kí gbogbo ọjọ́ yẹn kó di ìfibú Ṣakiru kó di ìfibú demon ní ẹ òun ṣe ẹni tó yẹ kéèyàn kó mọ̀ òun ṣe ẹni tó yẹ kéèyàn kó mọ̀ ẹni tó bá mọ̀ Ṣakiru tí o bá lọ mọ̀ Ṣakiru wàláhì ò mọ̀ kankan èṣù burúkú abaniláyé jẹ́ àfọwọ́ sùúrù àfi baniláyé jẹ́ òun ni. ẹ fẹ́ bí lájà mi ò fẹ́ sọ̀rọ̀ mo rí kọ́mẹ̀ntì kan bí wọ́n sì mo rí kọ́mẹ̀ntì kan ṣé kí n sọ kọ́mẹ̀ntì yẹn síta ṣe sọ síta torí mo sọ̀rọ̀ wípé kákọ̀ ganu sí kákúrò ńbẹ̀ Ọlọ́run lè ṣe kọ́ padà bí lájà mo wá rí kọ́mẹ̀ntì kan ẹni ó ní lady k stop it ìyá mi ẹja kúrò ńbẹ̀ anyway kọ́ máa wò bẹ́ẹ̀ bá tí àjọlẹ̀pọ̀ mi ní sọ̀rọ̀ kan ẹja máa gbọ́ voice note lọ so ẹ̀yin tẹ́ bá wò pé èèyàn ni kì í ṣe èèyàn stay away from him ẹja máa gbádùn ṣòwò nítorí pé mi ní sọ̀rọ̀. mo need peace fúnra mi over 6 months pàápàá ní gbogbo nǹkan tó ṣe Ọ̀kanlọ́mọ kàbíyèsí Ọlọ́run Elédùmarè ìwọ lè sọ pé wọ́n need band kí wọ́n á lọ gbé band kúrò lórí ẹsẹ̀ lórí kíní ẹ̀ ní nǹkan tí mo ṣe fún ẹ nílé ayé ní bó ṣe treat mi láyé bí o ṣe treat mi nílé ayé Ọ̀kanlọ́mọ mo máa ń sọ ò ní bẹ̀rù Ọlọ́run kan bó ti wù kó mọ ò dájú ìkàwé apánilẹ́kùnjayé yẹn Ọ̀kanlọ́mọ kò send message bíi Bísọ́lá láàánú. Kí ni mo sọ fún yín from the beginning program mi àní gbogbo qualification tí yóò lè fi kẹ́kọ̀ọ́ ìwà burúkú wàláhì ó wà lọ́wọ́ Ọ̀kanlọ́mọ